pẹ̀lú bí Awujale ṣe rìn jáde tó gbé agbára fún wọn ò bá rí Edvantius ẹsẹ̀ wọn ò bá hìlì ẹ̀ wọn ò rí ṣe ẹjẹ́ má ti àtọ̀ra wa Wasiu jẹ́ òrìṣà ó jẹ́ òrìṣà fáwọn onífújì àwọn onífújì tó ń bá compete pẹ̀lú ara wọn kò ṣe pẹ̀lú àwọn Àjẹ̀bú we don't waste time kì í wájà Wasiu ó mọ̀ ọ̀rọ̀ ẹ máa parí bíi títa Bíọ́lá ni you know it ó dẹ̀ mọ gbogbo ilé ó dẹ̀ ṣì ń ṣe lọ Wasiu tẹ́mi ẹ̀ bá wọlé tó gbé ẹ̀mí wọlé òkú ẹ̀ lọ́ máa gbé padà. ẹ bá mi move I play voice note move back to derate the sister determine them to use Gazette 2021 against them I hope so ó dà ipò fẹ́ jọ bẹ́ẹ̀. Local government wọ́n ní wọn lágbára àwọn local government ò ṣe nǹkan tó yẹ kó ṣe wọn follow due process wàhálà ti ṣẹlẹ̀ wọ́n ti ní bọ̀dá Wasiu ó ti jẹ lọ lọ́wọ́ yìí ìbílẹ̀ ṣe ń kú wẹ́sẹ̀ tó ń jẹ lọ o. Mo ti rí Yeti baby mo ti rí sister mi ara wọn àti background yìí sì sister Yetunde kí ló ṣẹlẹ̀ yẹ ti gbé ó ti dé 10,000 ẹ má jẹ́ ń bá wa ẹ má jẹ́ ń dá àkọọ́lẹ̀ ókè o ẹ̀ka alẹ́ mẹ́sẹ̀gì wá ẹ gbọ́ mẹ́sẹ̀gì náà ká tó tẹ̀síwájú. Ìjọba ló nílùú ìjọba ló lètò àwọn ọlọ́ládégún tó sọpádé ògún. ẹ káàárọ̀ gbogbo ẹbí mi ẹ káàárọ̀ gbogbo wọn fúnṣẹ́gun wa ẹ káàárọ̀ gbogbo ilé o ẹ káàárọ̀ ẹ̀yin ìyá ẹ káàárọ̀ ẹ̀yin bàbá ẹ káàárọ̀ ẹ̀yin ẹ̀gbọ́n ẹ káàárọ̀ ẹ̀yin àbúrò mi o. inú mi dùn ayọ̀ mi kún ní ọjọ́ tòní láti lè sọ̀rọ̀ lórí àkọsílẹ̀ àti ìwé pélébé tí. ẹ jẹ́ máa mú tara yín tẹ́ bá ti wọlé o ẹ má ti sọ̀rọ̀ tẹ́ bá ti wọlé ẹ mú tara yín o. inú mi dùn láti sọ̀rọ̀ lé lórí èyí ni láti jẹ́ kí ọkàn yín balẹ̀ èyí ni láti jẹ́ kẹ́ mọ̀ pé ń kọ́ gbogbo ohun pátá ló wà bí ètò kò sí nǹkan tó yí padà o. Bíbélì sọ nínú ọ̀rọ̀ rẹ̀ Kùránì sọ nínú ọ̀rọ̀ rẹ̀ pé kò sí gbogbo ṣe lọ tó ọ̀rọ̀ Ọlọ́run ò ní yí padà náà ló dífá fún ilé ìfúnṣẹ́gbó wa. Kò sí bí gbogbo nǹkan ṣe dàrú tó kò sí bí gbogbo nǹkan ṣe bàjẹ́ tó kò sí gbogbo awuyewuye lọ́tún awuyewuye lósì tí ò bá ṣe nǹkan wà tó ọ̀rọ̀ Elédùmarè ọba dẹ́dẹ́ ọba ṣẹ̀dá ọba nínú olùmọ̀ràn kan yí padà o. Gbogbo kùdìẹ̀kùdìẹ̀ rògbòdìyàn oríṣiríṣi tá à ń rí lákìlẹ̀ Ìjẹ̀bú lẹ́yìn tó dojú kọ ilé ìfúnṣẹ́gbó wa lọ́wọ́lọ́wọ́ lórí àti mọ́mọ́ yìí lẹ̀ Elédùmarè á bá wa yanjú ẹ̀ o. Ṣùgbọ́n mo fẹ́ fẹ́ àsìkò yìí gbà yín níyànjú láti má nìkan láti má ṣojú kẹ́dúró digbí gẹ́gẹ́ bí Elédùmarè ṣe wà pẹ̀lú yín. Elédùmarè ò fìgbà kankan fi yín lẹ̀ o. Ọlọ́run rẹ̀ ní fi kankan nù wálẹ̀ lọ́kùnrin lóbìnrin tó ló ti rí wa gẹ́gẹ́ bí ẹbí tí ò gbọdọ̀ tú. Èyí ni láti jẹ́ kí ẹ mọ ìdí tí ohun yìí ṣe jáde láàárọ̀ yìí lórí àwọn àkọsílẹ̀ àti ìwé pélébé tó lọ sí local government ní Ìjẹ̀bú Òde láti pàṣẹ olórí ẹbí ilé Ìfìdípọ̀tẹ̀ àti secretary wọn láàyè láti kọ lẹ́tà ṣùgbọ́n wọ́n gbàgbé pé ńkọ́ èèyàn kì í fi èdè kọ lẹ́tà. Ọjọ́ 16 tí ìjọba Ògùn state fún wa tó wà ní àkọsílẹ̀ òfin tuntun 2021 tó bá òfin 1957-59 declaration lọ òfin tuntun tó bá àkọsílẹ̀ 2021 tí ìjọba Ògùn state kọ sílẹ̀ léyìí tí wọ́n fi ìwé ránṣẹ́ sí wa nítòótọ́ pé ń kọ láàárín ọjọ́ 15 ká
láti gbáradì láti lè mọ ọmọ òye. ṣẹ́mẹ́ni tó ń sọ̀rọ̀ yìí ẹ jọ̀ọ́ ṣẹ́mẹ́ni tó ń sọ̀rọ̀ o ẹ dóhùn bàbá yìí mọ̀ ṣé ẹ dóhùn bàbá mọ̀ ẹ jọ̀ọ́ ṣé ẹ dóhùn bàbá mọ̀. ṣùgbọ́n ó ṣe ní láàánú pé ń kọ́ ilé ìfìdípọ̀tẹ̀ ò mọ ohun tó ń ṣẹlẹ̀ nílé wa. òótọ́ ni àwọn bàbá wa bẹ̀rẹ̀ ìgbésẹ̀ yìí tí gbogbo ọmọ ilé sì ń gbìyànjú ìgbésẹ̀ yìí látàrí ìgbé tó ń lẹ̀ mọ́ ilé ńlá káàkiri pé láàrin ọjọ́ 15 ètò báyìí ó ṣẹlẹ̀ ẹ bá táàpù o. torí náà kí ẹbí máa gbáradì pẹ̀lú gbogbo àwọn ọmọ yìí pátá tán jáde kí wọ́n máa gbáradì. ṣùgbọ́n ilé ìfìdípọ̀tẹ̀ ò tún wá rántí pé ìjọba ló nílùú. ẹ máa mú tara yín tẹ́ bá ti wọlé o àwọn ọlọ́lẹ́gùn tó sọpádé ògún wọ́n ti gbàgbé pé ń kọ́ ìjọba náà tún fi lẹ́tà ránṣẹ́ pé ká dáwọ́ ètò yìí dúró kí àwọn bàbá wa ètò tó yẹ kó wáyé ní on the 15th of December ní Bishop Hall wọ́n ti gbàgbé pé ìjọba náà ló ní ká dáwọ́ ètò yìí dúró pé káwọn bàbá wa pàdé àwọn náà ní 16th. mo mọ̀ pé púpọ̀ nínú wa àyà wa máa ṣe gúlégúlé ọ̀rọ̀ yóò lè yé wa dáadáa. ìjọba tó ní ká dúró di on the 16th pé káwọn bàbá wa pàdé àwọn ní òkè mọ̀sán tọ́lẹ̀ ti lọ tọ́lẹ̀ ti bọ̀. àbọ̀ rẹ̀ rèé ní ṣókí ìjọba ní jẹ́ gbọ́ ẹ máa gbọ́. gẹ́gẹ́ bí pé àwọn làwọn sọ pé ń kọ́ adégún àwọn náà tún làwọn sọ pé adé ògún ọjọ́ tuntun ìgbà tuntun àsìkò tuntun tí ètò yóò tún wáyé àwọn àfìwé tuntun ránṣẹ́ sí wa o. èsì ibẹ̀ nìyẹn ìwé tuntun máa jáde lórí ìgbà tí ó jẹ́ kí ètò tó yẹ kó wáyé ní Bishop Hall ní on the 15th ọjọ́ Monday December tí ò ṣe wáyé mọ́ ṣùgbọ́n ìgbà tuntun àtàsìkò tuntun àwọn á fi ránṣẹ́ sí wa torí náà ká máa bí ètò wa lọ. àbájáde ìpàdé ọjọ́ Tuesday nìyẹn ní òkè mọ̀sán ní Abẹ́òkúta láàárín àwọn bàbá wa àti ìjọba ìlú. torí náà ẹni tó kọ lẹ́tà wọ́n lówó ni páwọn lẹ́tọ̀ọ́ láti kọ lẹ́tà lórí òfin tuntun 2021 ṣùgbọ́n wọn ò mọ̀ pé ìjọba tó sọ pé nǹkan báyìí làwọn ṣe fẹ́ ṣe àwọn náà lọ sọ pé ká dáwọ́ dúró dìgbà tí lẹ́tà tuntun máa jáde. wọ́n kọ lẹ́tà sí local government wọ́n kọ lẹ́tà sí local government kódà bó ṣàwọn ti zanga tán lé kúrò lẹ́yìn mọ́ṣáláṣí lọ́ kọ lẹ́tà lọ sí ọ̀dọ̀ local government chairman wọ́n máa gbà á wọlé wọ́n á dẹ̀ ṣiṣẹ́ lé lórí. torí náà ẹ má gbé kàn wọ́n gba lẹ́tà wọlé láti ilé ìfìdípọ̀tẹ̀ o sí ilé tí ìjọba local government àwa wà níwájú àwọn ò ní dèrò ẹ̀yìn ìjọba tó ní ká dúró wọn ní ìdíjọ́ ṣe dúró àwọn lọ́lọ́fin àwọn lọ́ sọ́yọ́ lọ́tọ̀yọ́ bọ̀ lọ́nà pé báyìí làwọn ṣe fẹ́ ṣe. torí náà ẹ má mi kàn lórí lẹ́tà yìí rárá ẹ jẹ́ àmọ́ bẹ́ẹ̀rẹ̀ àníyàn lọ́kadà náà bá àdúrà lọ Elédùmarè á wà pẹ̀lú wa ẹ káàárọ̀ lẹ́ǹkan sí gbogbo ilé o èmi ni kì í tòótọ́ ọmọọba Adémúyìwá Adélẹ́yẹ Latif PRO fún gbogbo ẹbí Fúnṣẹ́bùwà ní ilé ńlá ẹ ṣé mo dúpẹ́ o. ṣé ẹ ti gbọ́ o ẹ jẹ́ mo fẹ́ fún yín ní mo fẹ́ fi àjàsà sí. ẹ bóde. ẹ ti gbọ́ ẹ ti mọ bí tí pópó jẹ́ báyìí ó ní ẹ máa pàdé ń pópó ẹ̀ dẹ̀ ti ń pàdé ń pópó ẹ máa gbọ́ lọ.
wọ́n ní kò possible bàbá. Ultimate. Bàbá yìí ti dé. Ẹ kálẹ́ o. Ẹ kálẹ́ gbogbo ilé. Ẹ kálẹ́ everybody. Mr. Morin. Ẹ má ẹ jẹ́ kí gbogbo èèyàn máa pè yín. Kò tí ì kàn yín ẹ lọ sẹ́ńpẹ́. Lọ́wọ́ tẹ wà yìí. Nígbà tẹ́bi sọ fún yín tẹ́lẹ̀ ẹ̀ gbọ́ ẹ sẹ́ńpẹ́. Ẹ kálẹ́ gbogbo ti TikTok mo kí yín o, Facebook mo kí yín o, Instagram mo kí yín o, YouTube mo kí yín. Ó yá. Ẹ ti gbọ́ nǹkan tí bàbá wa ọmọọba Adémúyìwá Adélẹ́yẹ Lateef PRO Fusegbuwa ruling house. Agbọ́ ó ti wà lọ́wọ́ tèmi. Ó ti wà lọ́wọ́ ti yín látàárọ̀. Ó ti wà lọ́wọ́ tèmi gan láti àárọ̀ kùtùkùtù. Bọ̀ mo fẹ́ kọ́kọ́ fi sí nǹkan pé mò ń bọ̀ lálẹ́ màá fi síta. Bọ̀ mo check Facebook mi ò rí ń bẹ̀ rárá. Good. Ẹ dẹ̀ ti rí i pé bọ̀dá mi wọ́n ti lọ sí ilé ẹjọ́, ó ti ní kẹ́ ẹ pàdé pópó. Ṣe ti pé àwọn ẹ̀yin lẹ̀ understand gbogbo bọ̀dá mi kò ròyàn o, ó ní ká pàdé pópó náà gọ̀gọ̀ tó ń jẹ́ pópó lélẹ́yìí o. À ń pàdé. That's fine. So ó tẹ̀ dúró gọ́vnà iṣẹ́ sí gbogbo èèyàn tán kà síbẹ̀ ṣé kí n kà á fún yín ní ayé èèyàn mi. a ti ní gbogbo ẹ̀ lèmi ti ní lẹ́tà lọ́wọ́. ṣé ti fẹ́ kí n kà á fún yín ní ẹgbẹ́ mi lọ́wọ́ àwọn audience wá fẹ́ kí n kà nǹkan tó wà bẹ́ẹ̀ fún mi. Sister Morin Sister Yetunde. èmi mo kọ́kọ́ dé ẹjọ́. ẹni tó kọ́kọ́ dé ó yá go ahead. ẹjọ́ mo fẹ́ sáré sọ̀rọ̀ kí n bọ́lẹ̀ nítorí pé mo rí i pé wọ́n máa ń rìkọ́ọ̀dù show yín ó dẹ̀ máa ń wà lórí YouTube everywhere kiri. mo mọ̀. ẹjọ́ so and two ìkìlọ̀ dẹ̀ ti jáde láti palace. Okay. So àwọn kankan wà tẹ́ pé wọ́n gbọ́dọ̀ bá irú wa ká tún máa sọ mọ́. Okay. èèyàn méjì ló ti suspend from any activity in Ijebu land. bàbá àná ṣe mọ̀ pé wọ́n ṣe lórí program yìí ni. Madam ẹni mọ ẹni ènìyàn mẹ́gùn. because èmi ò mọ anything ni èmi kàn ń ṣe tèmi ni o so ẹgbẹ́ ẹ̀. mo kàn fẹ́ sáré sọ̀rọ̀ kí lọ́ra bọ́ọ̀lù mi nífẹ̀ẹ́ kan tún court kan lọ rí pé ṣé máa yọ kẹta ní anyway Ìjẹ̀bú man of the year mo tún lò wọlé Jésù. Okay now ìmọ̀ràn ní tèmi ẹ jẹ́ kí n dẹ̀ ṣàlàyé story tí mo fẹ́ sọ. Ṣé rí àpèrè Awujale. Ẹ gbóhùn sókè o. Ṣé ń gbọ́ mi? Àti gbọ́ dáadáa. Àpèrè Awujale kì í ṣe àpèrè yẹpẹrẹ. Kì í ṣe àpèrè drama. Kò dẹ̀ ń ṣe àpèrè téèyàn lè máa bẹnu àtẹ́lù ọ̀ kéèyàn máa ṣe ní ṣìbáṣìbòlò. Ẹni bá dánrú ẹ̀ wò
onítọ̀hún àdúrà ni kò fara rè lọ o. Màá sọ sítórì kékeré kan fún wa nǹkan tí mo kàn fẹ́ sọ nìyẹn kí n dẹ̀ra máa kúrò lẹ́nu ẹ̀ kí n kúrò ń bẹ̀. Ọ̀gbẹ́ni kan wà ní ìlú Ìjẹ̀bú, èèyàn ńlá ni. Tí n bá sọ sítórì àwọn tó máa mọ̀ ṣùgbọ́n mi ní dárúkọ. Ẹni ní agbára lórí ilẹ̀ Nàìjíríà, ó ní agbára débi pé ó fẹ́ lè jẹ́ pé tó lórí ìlú bá pàṣẹ òun tún ní àṣẹ tún kàn níbi tí ó ní agbára dé. Ó wá di ní ọdún náà lọ́hùn tí ọ̀pá tí ń fa Ìjẹ̀bú state yìí kì í ṣe ní kì í ṣàná as far back as 1991. ẹ bá wa power tap ẹ jọ ẹ share ẹ invite àwọn yòókù. Okay. Before 1991 but ní 1991 ni wọ́n tún create àwọn state míì tó dẹ̀ yẹ kí Ìjẹ̀bú náà kó wà ní ara àwọn state yẹn. Ọmọ Ìjẹ̀bú ni number 2 man in Nigeria then tó ní agbára. Ọ̀rọ̀ yìí wá di ọ̀dọ̀ mi ni mo fẹ́ sí, ọ̀dọ̀ ẹni mo fẹ́ sí. You be the capital. Bẹ́ẹ̀ ni. Awujale àná. Ó ní ẹni tá ẹ sọ sà mo ti mẹ́ni yẹn. Ìjẹ̀bú Òde rí capital kéèbá gbérí Ìjẹ̀bú Òde. Èmi ṣèbérò máa ti dán dédé yẹn wò. Òun ní agbára wà lọ́wọ́ òun wà níjọba, òun mọ lágbájá, òun mọ tàmẹ̀dù. Ibi tóun bá lágbára dé ibẹ̀ lòun máa lò ó. Nítorí náà díyà lẹni tó ń sọ díyà. Àníkẹ́ má dárúkọ táwọn èèyàn tó táìpù ẹ̀ sórí kìíní. díyà ẹni tó mọ̀ díyà mo mọ̀ ẹ má bínú but díyà ni ó mú. ibi tí kápẹ́tà yẹn máa wà rèé. tó wọn fẹ́ gbé lọ sódò gbólú báyìí. In fact wọ́n ti clear ibi tó ti ẹ̀ clear fún báyìí hectares of land lọ́ ti clear because assurance wà pé wọ́n máa announce Ìjẹ̀bú state. Olóró kó pe kábíyèsí ní kéèbárí gbé Ìjẹ̀bú Òde nífẹ̀ẹ́, kéèbá gbé Ìjẹ̀bú Òde máa gbé rọrùn ẹ lọ nífẹ̀ẹ́. Kéni at the end of the day orí gbé ó kù 2 days to the announcement. Olóró kó ní òun máa lọ announce lọ́la o, ṣé ẹ ti yanjú ẹ̀? Number 2 sọ pé àfòun ìmí ní alágbára ìlú nǹkan tí bá sọ lábẹ́ gé Awujale fọ àfi kéèbá aṣọmọ Ìjẹ̀bú Òde kan. At the end of the day wọ́n rí pé wàhálà yẹn ò ṣeé sọ. Èkìtì ló gba state yẹn nítorí pé wọ́n láti create a state. Èkìtì they were prepared and they just have to announce a state in the southwest. And that's how. tó bí Èkìtì ṣe jí wá sáyé nìyẹn. Bẹ́ẹ̀kìtì ṣe jí wá ní 1991. ọ̀sẹ̀ tí ò mọ sórí yẹn Ìjẹ̀bú dúró tán pé Ìjẹ̀bú Òde ni wọ́n bá díyà fà. Láti ìgbà yẹn dé ní eléyìí títí tí ẹni tá à ń sọ èyí tó fi wọlẹ̀ kò gbérí Ìjẹ̀bú, kò tú ẹni tó wọ pálásì o. Ó tẹ̀ ní problem pẹ̀lú kò tẹ̀ tó ẹni tó ṣe ṣàyà gbangba wọ pálásì tó tẹ̀ tó ṣàyà gbangba wọ Ìjẹ̀bú. Ibi tí Ìjẹ̀bú burú dé nìyẹn o. Ìjẹ̀bú ò kọ̀ kó da gbogbo ẹnu. Ṣùgbọ́n ìwọ tó fi wọ́n á bẹ́ orí wọn kí ẹ̀. Ìwọ tó ṣe okùnfà yẹn wàá mọ̀ ń ṣu o. Ọpẹ́lọpẹ́ bàbá wa ń gbà yẹn tún wo tọ́lọ́run mọ́ lára ńgbà tó fẹ́ níwà. Only this story has nothing to do with Obaship. Mayegun ló sọ bẹ́ẹ̀. Ṣe sùúrù mi ló ní ṣe pẹ̀lú ọba, mi ní kò ní ṣe pẹ̀lú ọba. Ṣùgbọ́n ohun tí mò ń sọ ni pé Ìjẹ̀bú ò ṣe bá fa. Wọ́n ní fún Wasiu kan mí ní nǹkan tó ń tà láti sọ. Ìjẹ̀bú ò ṣe bá fa gbogbo orú nǹkan báyìí. Apèrè ọba kò ṣe bá fa ní sọ́ba bòmí òun. Awujale Ìjẹ̀bú land Aníkìláyà Ṣáàgùn òòṣà Ìjẹ̀bú tí gbogbo Ìjẹ̀bú ń pè bọ́ wọn ṣe bá farú nǹkan báyìí o. Rọra ṣe o. Gbogbo ẹ̀yin mọ̀ọ́rìn tẹ́ ń bá wọn sọ̀rọ̀ tẹ́ ń fi ń ṣe fracas lẹ́nu gbogbo ilẹ̀ bá wọn sunkún lọ́la o.
wàláì ẹ lọ kọ́lẹ̀ gbogbo yín pátá lẹ máa bá wọn sunkún lọ́la o. ẹ lọ kọ́lẹ̀. so mi ní sọ ju báyìí lọ o ẹ kú ètò àwọn nílé sọ wọn ti wọ́n nu gbogbo wa àdúlé sọ púpọ̀. ẹgbọ́n ọkọ tí yọ̀kọ́ sọ nílùú ayé ni Ijebu sons and daughters both home and diaspora reject Fijagbade one of Ganusi kingdom o. ẹ wo àwọn èèyàn ti yáwó. Àǹtí kìíní ẹ̀yìn Fijagbade one of Ganusi kingdom. Mr. mi mo kàn fẹ́ sọ̀rọ̀ kankan ni pé. ẹ ṣeun sà. Fídíò tá a ṣe ń jọ Monday yẹn, fídíò tá a ṣe Monday yẹn, ó go viral gan-an. Ó ṣe Monday nìkan, tẹ́ bá rí ibi tí mo ti ń gbọ́ gbogbo ohùn mi kiri, ìwọ lọ́mọ tó ti wọ́n mọ́ ní pé ìwọ lọ́mọ. Ṣáwọn pípù yóò ní lọ kó bá mi níjẹ̀bù báyìí. Ṣé wọ́n ní lọ ságbo lé báyìí pẹ̀lú bí gbogbo ẹ̀ ṣe ń lọ yìí kọ́ lọ kó gbogbo wọn. Tẹ́ bá rí orí Oríyọmí ní ẹnu pọ̀, where were those òrìṣà when the Afa BERE Awujale? Wọ́n béèrè lọ́wọ́ yín. Well, Awujale ló kọ pé ó ti kọ sílẹ̀ bó ṣe máa sin òun. So wọ́n ní kẹ́ ẹ mi tọ́nu. So ẹ jẹ́ kí mi sọ̀rọ̀ sí gbogbo so ṣáàrí gbogbo bí wọ́n ti wà lọ́wọ́ mi outcome wọ́n ṣe lọ sọ́dọ̀ gọ́vnọ̀ gbogbo nǹkan tó ni mo play fún yín. Ṣe gbogbo nǹkan tó ṣẹlẹ̀ níbẹ̀ and then gbogbo lẹ́tà kìíní ti wà lọ́wọ́ mi gbogbo àwọn kankan bẹ́ẹ̀ ni so èmi máa bẹ̀rẹ̀ láti ibi títí side ọ̀dọ̀ àwọn gọ́vnọ̀ so wọ́n rí i pé wọn ò tó kíní yẹn bó ṣe yẹ kó ṣe so that means nítorí ẹ̀ ni àwọn government ṣe suspend kíní yẹn pé kó ṣẹ̀ṣẹ̀ wá lọ tún bẹ̀rẹ̀ òun lẹ ṣe rí tó ṣẹ̀ṣẹ̀ wá gbé ọ̀pá àṣẹ tó lọ gbé fún wọn yẹn pé okay go ahead ẹ ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ officially ni so in that case fún àwọn tó ń prepare court case all they ma go ahead láti prepare court case yẹn because àwọn tó ń court case wọ́n máa the first hearing is coming up on 22nd of December this December so wọ́n náà mo sọ pé case yẹn is dead on arrival because the government have the right to suspend lẹ́yìn ìgbà tó bá di pé okay you people are not doing it the way you should do it there are ṣẹ́ni nínú law there will always be misunderstanding pé okay o ṣe application là ń sọ nísìn application of gbogbo rules yẹn so our government find out pé these people are not applying it pé ilé ìfúnṣẹ́gbù àni mò ń sọ sí pé wọ́n apply ẹ̀ bó ṣe yẹ kó apply ẹ̀ so that was a mistake on their side or kó ṣe pé kò clear sáwọn náà so kò sí. because 65 years ago náà ti ṣe irú ẹ̀gbẹ̀yìn. ẹ ṣeun ṣe ti rí bẹ́ẹ̀ ṣẹ́yìn náà ti rí bẹ́ẹ̀ so kò sí kọ́ọ̀tì kankan tó máa dè wọ́n mú tó máa sọ pé wọn ò ṣe nǹkan tó yẹ kó ṣe for them láti make effort láti sọ pé àwọn fẹ́ mú candidate jáde ó hàn pé they are committed to nǹkan tó yẹ kó ṣe. but it is equal and at the same time it is equally wrong 60 people nínú nǹkan ẹyọ kan. no wọ́n ṣẹ́ni wọ́n máa vote ara wọn down títí ni wọ́n ní right ẹ jẹ́ ká bára wa sòótọ́ so like I said ṣẹ́ni family yẹn ó tóbi so tó bá dé court ló ti sọ pé ṣẹ́rí ọ̀rọ̀ Wasiu yẹn is dead on arrival mo ti fún yín àwọn reason tí mo ti sọ pé ṣe wà dead on arrival ìgbà tí gọ́ọ̀mẹ̀ntì wá ní. no but what Sister Yetunde let's get one thing clear ẹ má jẹ́ mislead àwọn audience wa. What Fidikpote did is in the right kini because according technically law ni o all right because of fún yín ní deadline miss deadline yẹn. òun ni mò ń sọ wípé ṣe rí kò sí there is always application tó bá ti dọ̀rọ̀ òfin kò sẹ́ni tó mọ̀ tán òun ni mò ń sọ sí. but ignorance is not an excuse in law. no ẹni sùúrù ṣe mọ̀ pé wọ́n ti fẹ́ àná candidate wọn government ló ní kó suspend it that is one thing it was all over the media gbogbo kí ni ìlọ́ máa present àwọn náà ní lọ́ọ̀yà wọ́n present ẹ̀ wọ́n ti fẹ́ announce candidate until tí government ní kókó suspend ẹ̀ pé kó wá rí àwọn wọ́n dẹ̀ lọ and government jẹ́ wo gbogbo ọ̀nà tọ́nà tó fi ṣe government pé no it seems you people are not doing it the right way ó yẹ ṣẹ̀ṣẹ̀ tún bẹ̀rẹ̀ àwọn ṣẹ̀ṣẹ̀ àfúnyín ní ọ̀pá àṣẹ kẹfì ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ gangan nísìnyí pé we want you to be transparent. But as we speak there is no date yet there is no date. ṣẹ̀ṣẹ̀ báyìí sí so suspension is not if you wan see limbo. Even everybody ń sìn ní everybody àti Wasiu fún rẹ̀ kò sí date fún anybody not just fún Ṣègùwà. ṣé Wasiu ní kankan ṣe ni Wasiu buy time ní na. Well, ó lè máa buy time mi. ó ti achieve ṣe rí there's one thing
Mr. Yeti. Gbogbo wa fail to ẹni realize sùúrù o. Mr. Ọlá ẹ jẹ́ kí n sọ́tọ̀ ẹ jẹ́ kí n sọ̀rọ̀ tán ká má ba ẹ jẹ́ kí n mo fi owó múlẹ̀ kọ̀ọ̀kan ní títí outcome títí ọ̀dọ̀ gọ́fúnà nìyẹn òun náà fúnra ẹ̀ like I said letter to court yẹn ó ti ṣe kínní government lè suspend government case yẹn tó bá dé court sẹ́ àní dé first hearing yẹn kò hold ground nǹkan tí mo try láti sọ nìyẹn is going nowhere ṣó yẹ yín báyìí nísìn and then what other things so once it's suspended then it's suspended the government have the right láti suspend nǹkan láti put something on hold Sherry, one thing I want people to understand pé tí àsìkò bá ti tó tí government sọ pé okay àwọn fẹ́ mú ẹlòmíì ṣó yẹ yín nísìn only 2 weeks yẹn máa bẹ̀rẹ̀ sí ní count kò mean wípé ọjọ́ tí Awujale bá kú ní 2 weeks bẹ̀rẹ̀ sí ní count no ẹ má gbàgbé pé interim wà in place ra lọ́wọ́lọ́wọ́. Yesterday we understand perfectly from December 3rd ni ó ti ń kàǹtì. Bẹ́ẹ̀ni wọ́n fún wọn ní date and it's clearly stated in that letter. Okay, and the 2021 so clearly stated wọ́n violate. Cherry, there's no sentiment in this. No, kò sí sentiment bẹ́ẹ̀ ṣe àpótí ẹ̀ mọ̀ pé either they violate one of an announced candidate kó tó di pé wọ́n ní kọ́ 116. wọ́n rí pé wọ́n ní the first only from local government to the local government, from local government chairman to the commissioner. They say there is a process that they did not follow. That's part of the problem. Follow process yẹn then that's why it's suspended. Ó wà ní inú punch nǹkan tí mo sọ yìí. No, mo sọ mo wà lọ́wọ́ mi sẹ́ mo mi ò òótọ́ ni nǹkan tẹ́ ẹ sọ. So that is why it is suspended. Àti Wasiu àti everybody. Government jẹ́ ní right láti suspend. Ẹbí ẹni àti Wasiu sí láàrin yín ẹ ti mo ti fídíò kan níbí báyìí. A point of correction sister yesterday no. Fusegbuwa came out wọ́n disown yẹn completely so he's not part of the process. Àní ṣe mọ̀ pé òun náà fight fún seat yẹn àtòun tó ń fight fún àṣìṣe ó fight ẹ jẹ́ ká follow bí nǹkan ṣe ṣẹlẹ̀. Thank God I am a neutral person. Nǹkan tó ṣẹlẹ̀ gangan ni pé Wasiu apply ẹni kó lọ mú ìtàn dé ìran keje wá. Bẹ́ẹ̀ni. After the ìran keje ó lọ hire èèyàn according to bàbá àti nǹkan tí ẹbí sọ. They came out and they said it's not part of us. Yes. Now and eventually it's not part of. Èmi tí ẹ jẹ́ kí n tún fún yín ní one reason tẹ́ bá ti wo lẹ́tà yẹn dáadáa ó yìí tún claim pé Fusegbuwa lòun ti wá tẹ́ bá tún wo lẹ́tà yẹn dáadáa lẹ́tà tó lọ sí court yẹn. ó ní òun wá force from Fìdípọ̀tẹ̀ to Fusegbuwa. But tẹ́ bá rí court tó yẹ lè sí lẹ́tà tó send sí court sí ó sì ń claim Fusegbuwa. Méjèèjì ló claim ó ní last one ní bíbá òun wà ló last statement. Ní kíni kan tó yẹ ká jáde àǹtí Maureen. Ẹ má sọ mí dàntí Wasiu o. No, mo ní àǹtí Maureen ó yẹ ká jáde nǹkan tó wà ń bẹ̀ last bíi ibi tẹ́ ẹ ló wà last one ó ní let me use another excuse me now cancel. Ó ti gba penalty wọ throwing. Ṣé mo lè bá yí kan? Ẹ bá yọ bàbá mi because only under 16 on number 16 he said now showing to me and marked SB4 is the counter affidavit mark 1 first to 5th. Defendant counter affidavit to plaintiff stroke applicant motion for injunction in suit number so blah blah paragraph 18 19 and 24 now shows to me and mark as SB5 is a document file Fusegbuwa ruling house Nigerian member particular acknowledged signed by Adesanya Anifowose Wasiu Ayinde Adewale Olasunkami Masha the applicant hereby now show to me and mark as SB6 is a document titled Olori Omoba Akile Ijebu Wasiu Olasunkami Ayinde Adesanya Masha MONK1 that I state that I want this honorable court to interpret the exhibit 1 to 8 attached to the affidavit in answering the question containing the originating summon.
which is talking about the name and lineage gangan. ṣe a rí pé kò tí renounce yìí Ìjẹ̀bú yẹn sìn. kó lóun ó ṣe ọmọ Fùṣẹ̀gbà ó ní òun ọmọ Fìdípọ̀tẹ̀ first láti Fìdípọ̀tẹ̀ ṣe rí ẹyẹ èèyàn mi strategy ni distraction ní Fùṣẹ̀gbù àyẹn ibi tó ń lọ ọmọ tó ṣe ṣẹlẹ̀. Sister Yetunde, this is a cherry one. ó yẹ kí ẹ jẹ́ kí n sáré round up ẹ jọ Mr. Fọlọ́runṣọ́ ṣe lè mute ara yín ẹ jọ ẹ má bínú ẹ jẹ́ kí n sáré round up ṣe rí last one tí mo ti wá fẹ́ sọ ni wípé I'm so sorry ma. ìdí Fìdípọ̀tẹ̀ yẹn information tó ó wá dé ọwọ́ tèmi àti brother mi wọn tí sìn bí báyìí nísìnyí wípé Fìdípọ̀tẹ̀ kan ti pín sọ́nà méjì àwa find out nísìn ṣe rí olórí family Fìdípọ̀tẹ̀ gangan tó ṣe bá ṣe pé wọ́n ní pé wọ́n fẹ́ mú ọba lẹ́yìn tó ṣe pé ẹni tó máa jẹ ọba yẹn gangan nìyẹn. ṣé ọ̀ṣinúsì bàbá wa kùsì. wọ́n mọ̀ nípa lẹ́tà tó jáde tí Wàsíù sọ pé àwọn fẹ́ ẹ ṣàmọ̀ lẹ́tà tó ti kọ tó jáde láti family yẹn wọ́n ní Wàsíù tún wá lọ appoint èèyàn kan tó tún wá lọ jẹ́ olórí Fìdípọ̀tẹ̀ fún tara tiẹ̀ tí ò dẹ̀ wà recognized nínú family yẹn. wàhálà di TF Kenny said it yesterday. ẹni sùúrù o information yẹn tẹ̀ wá lọ́wọ́ lẹ́yìn because àwa náà ò dákẹ́ àkọ́jókòó bẹ́ẹ̀ yẹn ṣé mọ̀ pé brother mi ó ti ní ọba mẹ́ta tó ń bá chat ní Ìjẹ̀bú tó yẹ yín nísìn so ibi tá a ti ń rí gbogbo information yẹn nìyẹn ẹni sùúrù Mr. Folúṣọ́ ẹni sùúrù ẹ jẹ́ kí sáyé sọ̀rọ̀. ṣé brother yìí tẹjọ wà ń bì. wọn sí mi ọ̀ tí sì mí báyìí nísìn. okay. So aṣíwájú mo sọ so basically nǹkan tí mo try láti sọ ni pé Wàsíù tún ti lọ bribe èèyàn kan nínú family Fìdípọ̀tẹ̀ ẹni yẹn ló wá sign tó ń sọ pé òun lórí ẹbí but nídìí family Fìdípọ̀tẹ̀ gangan ẹni tó ṣe pé òun ló máa kọ̀ gangan tó jẹ́ olórí ẹbí tó ń mọ̀ níjẹ̀bú òde gangan wọn ò mọ̀ sí nǹkan tí Wàsíù lọ ṣe àti bọ̀bọ̀ yẹn so lẹ́tà tó jáde yẹn. no but lẹ́tà tó jáde yẹn secretary àti olórí ẹbí and ẹ bá listen sí voice note ti ọmọọba Adémúyìwá Adélékè Lateef PRO Fùṣẹ̀gbà ó recognize secretary that means if we don't know secretary he knows secretary and the person that wrote the letter. ṣé kí padà play voice note yẹn fún yín ká tún gbé pa ká gbọ́ dáadáa nǹkan tó sọ mo ti gbọ́ more than 10 times. ẹ rántí pé lórí platform mi lánàá ẹ máa gbọ́ tẹ̀gímọ̀ sọ pé that letter ẹ ní sùúrù Sister Yetunde. wọ́n sọ pé this letter is not pé kì í ṣe gbogbo Fìdípọ̀tẹ̀ ló kọ but from that a point of correction because that letter òun ni ọmọọba Adémúyìwá Lateef wọ́n address wọ́n sọ pé secretary wọ́n ní secretary wọn ó wà náà ṣé kí n play ẹ̀ ní ẹjẹ́ play ẹ̀ ká tún gbọ́. Sherry, one gbọ́dọ̀ because ẹni yẹn náà is a member of Fìdípọ̀tẹ̀ kò sẹ́ni tó sọ pé he is not a member of Fìdípọ̀tẹ̀ nǹkan tá à ń sọ ń sìn pé it should come from olórí ẹbí ṣé òun ni olórí ẹbí no he is not the olórí ẹbí the olórí ẹbí and the other members of. ẹ mọ̀ pé Maureen, you are not getting it. I get it quite alright. Nǹkan tó wà nínú voice note lèmi sọ. Tí ó bá jẹ́ pé kì í ṣe the right person. Why ẹni sùúrù ṣe mọ̀ pé bíi lẹ́tà tó jáde lọ́dọ̀ àwọn Fùṣẹ̀gbù wà ní tó lọ sáìnì fún Wàsíù. Ṣe mọ̀ pé ẹni tó lọ sáìnì fún Wàsíù yẹn wọ́n ò dín náà ìpè tó ṣe family member. Family member ni. So why nǹkan tẹ̀mí béèrè lọ́wọ́ yín why tí PRO fi àdírẹ́sì secretary and the head of Fìdípọ̀tẹ̀. Can we play that please? No, ṣe ní àdírẹ́sì lẹ́tà jáde wá ní kó máa àdírẹ́sì wọn. Wọ́n gbọ́dọ̀ no wọ́n ní pé bàbá yẹn sọ pé lẹ́tà tó wá látọ̀dọ̀ olórí ẹbí àwọn Fìdípọ̀tẹ̀ àti secretary ṣáwọn ò mọ secretary ni because the letter ó ní orúkọ ó ní gbogbo ẹ̀ èmi ò mọ but for him to recognize that, that's what I'm telling you. I can play it again. Well èmi ọ̀tọ̀ nìkan tèmi gbọ́ o wọ́n lọ ti wà divided nínú family yẹn that's what I heard. mi ò mọ yẹn ọ̀bọ̀ nǹkan tí ẹ wo because ṣé mo pé a lot of people they are watching us
Yes, one more. So in any information you want to put out there, that's what I have. I want to be sure of the information I'm putting out. Any wrong information, no. Ẹ káàárọ̀ ẹ̀yin ìyá, ẹ káàárọ̀ ẹ̀yin bàbá, ẹ káàárọ̀ ẹ̀yin ẹ̀gbọ́n, ẹ káàárọ̀ ẹ̀yin àbúrò mi o. Inú mi dùn, ayọ̀ mi kún ní ọjọ́ tòní láti lè sọ̀rọ̀ lórí àkọsílẹ̀ àti ìwé pélébé tí àwọn olórí ẹbí ilé Fìdípọ̀tẹ̀ àti sẹ́kẹ́tìrì wọn fi ránṣẹ́ sí local government. Inú mi dùn láti sọ̀rọ̀ lé lórí. Sister Yetunde ṣe ti gbọ́. Mo gbọ́ yín because mi fẹ́ ká change narrative. No, mi ò change. Mo sọ fún yín, mo ní Wasiu fún rẹ̀ tó lọ mú olórí ẹbí. Jerry anyhow tó lè mú olórí ẹbí. Olórí ẹbí méjì ń sìn lọ recognize níbẹ̀ yẹn sìn ní family yẹn. Ẹni tó fẹ́ cause confusion tẹ́lẹ̀ lè pín wọn sí 1 million. But based on this voice notes, bàbá yẹn pè wọ́n ní ó ní olórí ẹbí Fìdípọ̀tẹ̀ àti secretary. Nígbà tí lẹ́tà ti fi ṣe this letter is authentic and is coming from the olórí ẹbí. àǹtí ní sùúrù àǹtí mú ní ó dẹ̀ pẹ́ ti gẹ̀ẹ́tì kan tí mo sọ nígbà tí táwọn fi ṣe gbọ́n àyẹ̀mọ̀ àpọ̀ síta ṣé àmọ́ pé olórí ẹbí náà ni wọ́n sọ nígbà tí second letter ti wà tí ìwọ̀n jáde. àwọn àgbọ̀yìn ṣe ẹbí Fusegbuwa ló jẹ́ you are not getting it Sister Yetunde. The PRO of Fusegbuwa is telling us ó recognize pé olórí ẹbí Fìdípọ̀tẹ̀ àti secretary Fìdípọ̀tẹ̀ ló mú lẹ́tà lọ sí council so ẹ má jẹ́ change ẹ bí wàá jẹ́ fake o. Yes, because wọ́n ní Wasiu fún rẹ̀ náà ti select olórí ẹbí tó favour títí ẹ̀ so wọ́n ti lórí ilé ẹbí lọ́dọ̀ wọn méjì sìn. So are you saying olórí ẹbí Fusegbuwa ó recognize kò mọ the right olórí ẹbí Fìdípọ̀tẹ̀ ni. Wẹ́ bọ́n ṣe ń claim olórí ẹbí méjì ní Fusegbuwa wọ́n ti di méjì náà lọ́dọ̀ àwọn Fìdípọ̀tẹ̀ Wasiu wọn ló appoint èèyàn kan nǹkan tèmi gbọ́ nìyẹn. Ó possible bọ̀ nǹkan tí èmi sọ fún yín nísìnyí tí ẹ fẹ́ tẹ́ ẹ ti get ni pé. Mo get it. For this baba to recognize the letter. Kí lẹ fẹ́ kí máa yẹn pé àwọn ọlọ́pàá ti bọ́ síta wọ́n ní pé olórí ẹbí tàwa rè nínú ẹbí wa kí lẹ fẹ́ kí Fusegbuwa sọ. ìgbọ́n olórí ẹbí ó ṣe wà yẹn ìbáwọn olórí ẹbí mẹ́rẹ̀ẹ̀rin ni mo ṣó bíbá yìí ó mọ olórí ẹbí náà. ó lè àǹtí Maureen tẹ bá bọ́ sí kanu family yìí tẹ sọ pé ẹni tẹ́yìn fẹ́ àṣọ lórí ẹbí yìí rè kò sí nǹkan tí mo lè ṣe sí. addressing the undersigned of that letter. because nǹkan tẹ́mi gbọ́ ní sí pé wọ́n ti pín àti òtí lọ appoint ẹlòmíì. you don't need to go and verify. He is addressing a letter purported by undersigned. The undersigned, if it is olórí ẹbí, so he is addressing the letter and the undersigned, the secretary. That does not mean the letter is authentic. That does not mean that letter is signed by the main olórí ẹbí. He is only responding to that letter. Exactly. Nǹkan tẹ́mi ń try láti sọ nìyẹn. Wọ́n ti pín lọ́dọ̀ tiwọn náà. Wọ́n ní Wasiu dì nǹkan tẹ́mi gbọ́ nìyẹn o. Àfikún bá ti kó tún change Fusegbuwa náà pé wọ́n ní Wasiu ti lọ appoint èèyàn kan. Ọlọ́run sì ń yanjú ti. Wọ́n ní Wasiu appoint èèyàn kan tó favour ẹ̀. Ó wá mú ìyàsọ lórí ẹbí títí ọ̀dọ̀ tiẹ̀. Ṣùgbọ́n the main olórí ẹbí gangan tí wọ́n mọ̀ nínú family yẹn wọ́n ní kò tí ì sọ̀rọ̀ wọ́n ní kò sẹ́ni bọ́dí tó bọ́ ṣe kọ́ sára lẹ́tà yẹn ẹni orúkọ ìbàjẹ́ Maureen ok kí ló lẹ́tà yẹn wá kọ́kọ́ Maureen olórí ẹbí is going to address it as olórí ẹbí that is the undersigned. Kí ni orúkọ olórí ẹbí Fìdípọ̀tẹ̀ kí ni yóò lè we can check the letter letter wà lọ́wọ́ wa. brother mi mọ̀ aṣíwájú ó kàn yín pé ṣe mọ̀ ó dẹ̀ kọ́ business ó ní mo ṣe bá wọn sọ̀rọ̀ kò tí ì pẹ́ ó jáde wọ́n ṣẹ̀ dé so wọ́n máa join ní táyé tí àyè bá ṣì wà àwọn ọmọ orúkọ olórí ẹbí yẹn olórúkọ ẹbí yẹn ó yàtọ̀ sí nǹkan tẹ̀yìn pé jáde nínú lẹ́tà yẹn sìn. Okay. ẹni tó wà well known ní ṣàwọn pé Fusegbuwa náà a ní problem yẹn náà ó náà ni mo sọ náà ẹni tó lọ bọ́ síta tó lọ fine. so please until gbogbo ránṣẹ́ bá wa dá sí ránṣẹ́ so please the PRO is only addressing the undersigned. That's what it is. Yetunde ẹ̀ka sọ everybody on the panel is Yetunde àti mo kàn fẹ́ sáré sọ̀rọ̀ àti Midas more or whatever. Ṣé rí ohun tó ṣẹlẹ̀ ní wípé ẹ̀yin ẹ lọ tó léyìn. Bàtẹ́ ètò lójoojúmọ́. Normal lè ṣe wọlé
wọ́n ní tí ilé bá ń smooth tẹ́ bá ti slack tó máa lè bá wọlé ó máa dànù. Wasiu tún adóṣẹ́rí ìbàdí orúkọ tún sùn lé Ogun State government. wọ́n ní Wasiu appointed ẹni báyìí àṣọ lórí ẹni ṣẹ́ni bẹ́ẹ̀ yẹn. Ẹ wò ó tún lọ èèyàn mélòó ni ṣé bàbá àwọn tí Wasiu fẹ́ sùn sí kóòtù nìyẹn. Nǹkan tó ń tẹ̀ láti sọ fún yín ni pé do or die ni òun máa joyè yẹn nǹkan tó tẹ̀. ṣé tún ti rí nǹkan tó ti bọ́ síta sí ṣé tún ti rí eléyìí tó bọ́ síta sí. Sister Yeti ẹ ti rí nǹkan tó bọ́ síta sí àwọn aláwọ̀ kan ti bọ́ síta àwọn aláwọ̀ kan ti drown ẹni sùúrù ẹni sùúrù ẹ jẹ́ sáré sọ eléyìí àwọn aláwọ̀ kan ti bọ́ síta sí wọ́n ní fàtọ̀ wípé Wasiu ló máa di Awujale ìyẹn kọ́. no nípa ilé tèmi rí ẹjẹ ẹka fún mi mo fẹ́ kà yẹn fún mi. ẹ jẹ́ gbọ́n ẹ tún rí yẹn. Ẹ mọ̀ pé orí social media lẹ́wà ẹ máa rí oríṣiríṣi fake news máa fly. Sister Maureen, this is it. Ṣẹ́rí àkọ́kọ́ kóòtù tó lọ to me Wasiu jẹ́yàn kan yẹ kó Ọlọ́run bùkún ọ̀rọ̀ Wasiu dàbí yàn kan tí yàn kan fi kọrin ó ní ẹlòmíì orí jẹ́ orí mu àṣírí ẹ̀ ń bò. ọrùn ẹ máa gbẹ̀yìn bíi títa bí ọ̀nà yẹn lọ́kọ́lẹ̀. ṣẹ́rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ẹ̀kọ́ méjì ló yẹ kí gbogbo akọ àkọ́kọ́ ó kọ́ wọn kan tó sọ lẹ́nu ẹ̀kejì ó ń kọ́ wọn kan tó lójú kòkòrò àìnítẹ́lọ́rùn. ṣẹ́rí nǹkan tèmi rí bẹ́ẹ̀ ni pé Wasiu ṣe kì í ṣe Wasiu ló ń ṣe gbòkìní àwọn fáǹsẹ̀ tó ń tì ní ẹja sòtọ́rọ̀. báyọ̀ lè fi máa sọ̀rọ̀ ọ̀rọ̀ báyìí. I beg to disagree. Okay, mo gbà bẹ́ẹ̀. Ẹ̀kejì ṣé àwọn fans ló ti láti how many years ẹ rò pé it's a journey of today. Okay. It's not a journey of today. ẹmọdún tó ti plan yẹn. Mr. Pusho, I beg to disagree. Mr. Ola, please, I want to say something. When you are talking on social media, be very careful in your usage of words. Shotiye is very, very important. You understand? Generally, Mr. Stamori. Let's just talk generally. Okay. Don't curse anybody. Understand? No, I'm not cursing. Me, sorry, me, say anything. Will curse anybody. Èkejì ní pé tabawo lọ. For him, if he can have the power to stop, because èmi ò tí lè sọ until tá bá gbọ́ hearing níjọ́ Monday allegedly. Show me yìí tí court bá sọ. Sherry, can a judge tell some family if this is your family member? Show possible. Question me here. To ba possible and to ba ni possible. But Mr. Ola get it clear. Court ní jurisdiction débẹ̀ yẹn. Court ní jurisdiction. But ẹ ti ẹ̀yin fún ara yẹn ní Ìjẹ̀bú wa ẹ ti ní mistake. Mr. Pusho, already. Ẹ ti cause that deadline 30 minutes yẹn. Wọ́n lè lo against government adé back up kò dẹ̀ sí nǹkan tó máa dá. Aunty Maureen kí ni proof deadline tẹ̀ sọ okay wọ́n fún wọn ní third. Sister Maureen wọ́n lè lo against wọn. Wọ́n fẹ́ràn announce candidate wọn ẹnu ẹni sùúrù. Ẹ jẹ́ kí n ṣàlàyé nǹkan tó ṣe lè lò ṣe wọ́n ti fẹ́ mú nǹkan wọn and state and governor ló ní power all over individual. So pay state and Dapo Abiodun and he was in the news. Ipe Dapo Abiodun stopped it. Kape Dapo Abiodun did not stop that thing on that 15. And they did not go. You could, from the letter to Dapo Abiodun release, you can see that Dapo Abiodun was aware. No stop one. I'm the one that stopped it. It wasn't their power. So if they didn't bring any date now, it has nothing to do with Figebura. It has everything to do with Governor Dapo Abiodun. But Wasiu so I don't know he's so desperate. Can I tell you people? And so won't you any government money demo? No. Aunty Maureen, Auntie Odo, to what authority Jerry Auntie Maureen? Lawyer we eat. It's not big deal pé Wasiu gbé wọn lọ sí court. Ability to prove himself. Imagine to sister lawyer we eat even tó bá jọ mọ ẹni. Mr. Sister Maureen mi gan tí mi wá láti Ijebu Ati ìsìn. Tí n bá fọwọ́ fún pé mo wá síbẹ̀. I have a right to sue them to court. Wọ́n fẹ́ gbọ́ tẹnu mi. On what ground ni Wasiu is just an ordinary citizen of Ijebu, Ogun State. For him to sue the government. Ṣé kò tó ṣe by suing Dapo Abiodun ẹ jẹ́ n sọ tòótọ́ fún yín Wasiu knew that Dapo Abiodun
there is some people close to that Abiodun that want this Awujale. That is all he did. Let me tell you, the court will listen to it and throw the case out. And if they shows anybody, God bless you. God bless you. TF Kenny. Cherry, Auntie Maureen, mo ti sọ kíni ọdẹ pa Auntie Maureen lọ kò fẹ́ accept. Cherry, àwọn people here, they were about to announce their candidate 14 days in your go tí pé. They were about to announce their candidate. They will be don't ṣe mistake. Don't distract ara wọn. Extension tó fún Kawan is a wrong move. Ìyẹn kan wọ́n lọ fún wọn fún àwọn tó kù. Wọ́n fún àwọn tó fún òun náà kọ́ pẹ̀lú extension náà gbogbo ló já sí. But Sister Maureen, tó bá tún fún extension, this man àwọn ìyá tún dùn mú. ìyókò jẹ dàgbòrú ni tẹ́ bá ń gbọ́ máa lè ò tí dàgbà. When the bastard go up, ẹ máa wo use of words ní mo bẹ̀rẹ̀. Àti Maureen wọn lè dín inú fún yẹn. Ẹ má gbàgbé pé adult ni wọ́n máa sọ̀rọ̀ bí. Torí I've said this several times that your opinion remain your opinion. Kò sédè tó kàn tèmi. Nǹkan tèmi bá sọ ni ebi kọ́mọ lè dáràn náà ṣe ń fún wa lórúkọ. Mo kàn ń wò pé ká ṣàánú. Kéèyàn yín sọ̀tẹ̀ èèyàn ó yàtọ̀ sí pé ṣe mọ̀ àsọ̀tì kárátà yìí. ẹ jẹ́ fún ilé ẹ jẹ́ ṣẹ̀sánpù méjì kan ṣẹṣẹ Ayétúndé. Ìjẹ̀bú Igbó for decades wọn ò ní ọba kò sí nǹkan tí gọ́ọ̀mẹ̀ntì rí ṣe sí. Kò jẹ́ sí nǹkan tí Awujale orí kankan ṣe sí ó já sí kọ́tà tó ni Awujale bẹ́ẹ̀ kò sí nǹkan tí gọ́ọ̀mẹ̀ntì máa ṣe. That's number one. Number two, ọba Odo Agamegi kábíyèsí lé tefetefe wọn jẹ ọba nílùú ẹdẹlẹ because kábíyèsí ní kì í ṣojú ayé òun lòun máa tún gbé adélé wọn lórí wọn lọ kóòtù tọba ibi pẹlẹbẹ ló ń jábọ wọn tí ìjọba àdúyẹn ni mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí. ṣe pé when it comes to royal especially in the Ijebu kingdom kó lọ kóòtù kó lọ nígbà ìgbà o máa fẹ́ẹ̀lì bọ̀ bẹ́ẹ̀ ni gọ́fúnà kò ní bẹ́ẹ̀ dá sí. Ẹ̀jẹ̀ ni wọ́n bá tún bá wọn kọ́wọ́ lébọ̀ lábẹ́. Tẹ́lẹ̀ ó máa ń dá kéèyàn try. Made of more. Ẹ mọ reason why. Ẹ jẹ́ ìsọ̀kan fún yín. Olisa gan lọ sí court. Brother mi. Wọ́n dànù court ni wọ́n tọwọ́ lébọ̀ gbẹ̀yìn ni pé ok máa bọ̀ ọjà. Made of more. Kò sí Awujale yẹn tún wà bẹ́ẹ̀ kì í bá Awujale ò sí bẹ́ẹ̀. No. Sister Maureen, made of more. Ẹ jẹ́ kí nǹkan kan yé wa. Ṣé rí lọ́ọ̀yà kóòtù tó lọ tó bá pé wọ́n lọ ka new chieftaincy law of Ogun State máa realize pé dead on arrival ní court case ibi tó ń lọ. Tẹ́ bá lọ ka new chieftaincy title law. The 2021 one. Show me òye yín. Are you talking about the 2021 or abi the 1957 one? No, ti 2022 tó ṣe é ṣe. 2021 la gbọ́ wa mi ò rí pọ́n ṣe 2021 ni ẹ má bínú. 2021 ni. Yeah, 2022 làwa kà. So tẹ́ bá lọ kà dáadáa ẹ realize pé kíní nǹkan tẹ̀mí rí bẹ̀yàn kan ti sọ lẹ́ǹkan ó fẹ́ fi drag Awujale title ni wọ́n lè má jọba in the next 5 years because injunction against injunction. Injunction ló máa lọ gbà ní 22nd ẹ lọ jókòó lẹ. Injunction against injunction to the extent ó lè dé Supreme Court. tó bóyá wà yẹn lọ injunction ló lọ gbà ní Tuesday ó lè ti perfect yẹn. Ṣé ń gbọ́ mi Sister Maureen for the next 10 years because kẹ́tọ́ lọ Supreme Court àìmọye cases tó wà ní Supreme Court mo lè sọ pé nítorí tọba lọ́fíìsì fẹ́ sáré handle ẹ̀ á sì lọ Court of Appeal. So ṣẹ́rí kìíní yẹn kọ́lọ̀ ń gbà wá ni kọ́tẹ́mi rí bẹ́ẹ̀ nìyẹn. Wọ́n play to the gallery ni Ọlọ́run. Thank you. Ṣẹ́rí Aunty Maureen nǹkan tẹ̀mí kọ́. Àwọn tó bá yí díìdì gangan fún ara wọn wọ́n ti ṣe homework wọn ṣẹ́rí ọgbọ́n àwa èmi Fusegua èmi kìíní kan yẹn. Aunty Maureen, let's be honest with ourselves. Wasiu Àti Ayétúndé ẹjọ́ ẹ ò dùn ẹ má bínú. Kò bá lo 20 years 30 years kò ní wọ́n bẹ̀ yẹn. Ẹ sọ pé 20 years ọmọdún mélòó dẹ̀ ni Wasiu. Ìjà tó ń jà yóò tó ń jà lose back. Sísà mi kàkà kan fèsì kíní kan má fi ṣàwàdà náà bá ní Yorùbá ṣe ń sọ. Then eventually àwọn tó wà entitled sí lóyè máa gbìyànjú síbẹ̀. No ma wá pàpà ó ní wọ́n sọ fún waste time rẹ̀. Why wasting time? So if he can drag it for 15 years, eventually. Máa continue láti máa gag. Ó lè gbé ọmọ 30 years. Pé politics lẹ̀ ń rí gbogbo yìí. Nǹkan tó ń jó nǹkan tó ń lùlù fún nísàlẹ̀.
kò lè jó òun nìkan ló dájú òpó ló plan gbogbo kìíní yìí. kò really sí àwọn tó ń lùlù fún. That guy is just arrogant. ó dẹ̀ believe pé anything I want I can get it. Okay, let's see how it goes. Jerry Aunty Maureen, tẹ́ bá wo gbogbo kinní yẹn kò sí nǹkan kan tó ń lọ in favour of Wasiu. Look at his age. Oh, bá gag Ijebu Ati kò gag wa for the next 15 to 20 years. Ẹ hard yẹn mọ age ẹ. No, ẹ kò hard yẹn mọ age ẹ. Wasiu wọ́n máa 68 next year. So hard it to his age. You see, this thing is a retirement plan here. Ìdílé by 70 kò ní lè kọrin mọ́, ó fẹ́ jókòó retirement plan yẹn láwùjá lẹ̀. Àwọn ọmọ pé nǹkan tó fẹ́ ṣe nìyẹn ṣùgbọ́n àníjẹ́ kó lò wá. ẹni bá ti pé 60 gan wọn lè fi jọba pápá nítorí 67. Kọ́tẹ́mi gbọ́ nísìnyí 40 to 60 lọ́nà ní kọ́ mú age. 50. Wọ́n ní no ẹni sùúrù 40 to 60 years ni mo gbọ́. No, 40 to 60 lọ́dún mọ́ máa lọ́gbọ́dọ̀. 40 to 60 lè ní. Nobody say it's 69 next year. Mi náà 68 lè mímọ̀ kó wà nísìnyí. But sister mi, this is it. Ẹ jẹ́ kí nǹkan kan yé wa. Either 40 to 60 or 40 to 70. Ẹni tó ní nǹkan ṣe, ẹni tó lè fún wàrà ó lè dá wàrà nù. Ó ti ń dànù already nísìnyí. Wàá ti ń dànù already. Mistake kan tí ẹ̀gbọ́n mi tún ṣe ni pé ẹ má bínú brother mi ẹ jẹ́ sá paris. Mistake tẹ́gbọ́n mi tún ṣe ni pé tó bá fi jọba bóyá Ọlọ́run tó fẹ́ fi ẹlẹ́mìí dúdú tẹ́lẹ̀. Ṣé ẹ̀gbọ́n mi wò? Ọmọ Ìjẹ̀bú náà ni ẹ̀gbọ́n yín kọ́ ẹ̀gbọ́n mi náà ni. Ẹ̀gbọ́n yín kọ́ àbúrò yín ni. Awujale ló fẹ́ jẹ kò ń ṣe Awujale. Awujale ló ń fẹ́ jẹ ọ̀tọ̀ tó máa jẹ Awujale. Sister Maureen. Awujale ni ẹ̀gbọ́n yín fẹ́ jẹ kò ń ṣe Awujale. Awujale orin ìyẹn ló ń fight fún. Ká lè dá tí ó ṣàwùjalè. Ẹ kálẹ̀ o, ẹ lè dá sí ma. Ẹ kálẹ̀ o. Àǹtí Yétúndé Sísímù rè bàbá brọ́dà mi ẹ kálẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti ń sọ̀rọ̀ látẹ̀ẹ̀kan ẹ kálẹ̀ ẹ ń sọ sense ṣùgbọ́n ẹ rí i pé mo máa ń tún sọ pé tọ̀dọ̀ mi máa ń yà síbì kan sẹ́. Ẹ mọ̀ pé yín wà lára àwọn ẹ mọ̀ pé ẹ wà lára olórí. Bọ̀dá yẹn Ọlọ́run ní jẹ́ ṣe rí gbogbo wa nobody above mistake. Ṣe ráwa Yorùbá a máa ń ignorance ń bá wa jà gan. A máa ń wo àti neglect náà ẹ kàn máa neglect nǹkan àdéhùn kéré apín. Ṣe rí Igbo ṣe rí gbogbo tá à ń dragi wàláì wọn bí ọ̀tá Yorùbá kúrì. Wọ́n á ti lọ bá gods àwọn idol worshiper wọn yẹn wọ́n á ti consult ẹ̀. Alájà ẹni sùúrù ẹ tó máa sọ̀rọ̀ kí n wá sùn fara ẹ ti dòṣà. Ẹ máa gbọ́ ẹ máa gbọ́ àwọn Ìjẹ̀bú náà ló fi lágbára tẹ̀ ń sọ yìí náà. Ẹ máa gbọ́ àǹtí Sísí Yétúndé ẹ máa gbọ́ ẹ farabalẹ̀ ṣe rí àsọ pé kò dòrè ẹ máa gbọ́ ṣe rí wọ́n ti gbẹ́bọ̀ dáhùn lé ṣe mọ̀ pé wọ́n ti ń túrò tán ti ń rorò láti bí ọdún bóyá bí ọdún méje before tí bàbá Aláàfin Ọ̀yọ́ wọ́n ti fi. wọ́n ti ń pa kájà wọ́n ti ń ṣe gbogbo ìpínlẹ̀ wọ́n ti fi self interest pé àwọn love ẹ̀ wọ́n ti ń ro lágbára ṣe wá rí tí kò bá ń jẹ́ gbogbo ohun tá à ń sọ tí kò bá ń jẹ́ pé AI ní bọ̀dá Wasiu o ẹ máa gbọ́ o tí wọ́n bá ń jẹ́ AI o kó jẹ́ pé bóyá kàn ń ganú sí àpòròkó lásán ni o ó lè jẹ́ AI ní gbogbo nǹkan tá à ń gbọ́ o ṣe rí bọ̀dá Wasiu wọ́n ti prepare ara wọn tẹ́ ẹ bá ṣe lẹ́yà yìí náà wọ́n sọ fún yín pé àwọn ti kọ́ àwọn churches wọ́n kọ́ mọ́ṣáláṣí wọ́n ní shrine ẹ̀sìn mélòó ní bẹ ní Nàìjíríà. Mẹ́ta. So mẹ́tẹ̀ẹ̀ta ni bọ̀dá Wasiu ń ṣe ẹ rí i pé gbà kan wọ́n kó ìlẹ̀kẹ̀ bú sẹ́sẹ̀ wọ́n ń rorò wọ́n ń tu bí obìnrin tó fẹ́ túlé ṣe rí ẹ̀yin Ìjẹ̀bú Òde I repeat I said it yesterday ṣe rí tí látìgbà tí mo ti wà ń kékeré sẹ́ ni mo ti máa ń gbọ́ Ìjẹ̀bú Òde pé
mo kì í fẹ́ bá Ìjẹ̀bú ní kí n bá rọ ọmọ kékeré Ìjẹ̀bú mo kì í fẹ́ bá wọn ní argument torí mo máa ń bẹ̀rù Ìjẹ̀bú pé bí ìgbà tó jẹ́ pé Ṣàngó nìyí pé tẹ́ ẹ bá lanu báyìí torí máa ń gbọ́ fọ́ ṣé ń gbá àárín Ìjẹ̀bú máa ń gbọ́ fọ́ kí Ìjẹ̀bú bá fọ́ kó o máa rìn lọ ṣó o máa rìn lọ. Sherry, if they are not going to exercise that they have that local power. Kó ojú sọ́ọ̀bù ní bẹ́ẹ̀ ṣó má gbà padà ọ̀ṣọ́ra rẹ̀ wò. mi rò fọ pé Ìjẹ̀bú ṣì wà. Aṣíwájú ọmọ ọba. Aṣíwájú ti dé mi rò fọ Ìjẹ̀bú wà. Sherry, I want Ìjẹ̀bú to exercise that pé ẹ ní local power wa is still intact. Tí yẹn ò bá ti lè ṣẹlẹ̀ ṣe ti gbọ́ àwọn bandits wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ tí wọ́n mọ̀ kó wa ní ọlọ́pàá máa kẹ́ everybody ni. Mi ní sọ tí bọ̀dá wà sí tú gbogbo nǹkan tá a gbọ́ tí kò bá ń jẹ́ AI o pé AI báwo. AI wọ́n má jẹ́ pọ́n gbó ẹ má allegedly ṣe n pé àti ìgbọ́lẹ́nu bọ̀dá wà sí gangan kó sọ pé báyìí à ń gbọ́. kí ẹ dúpẹ́ ṣé kí n play fún yín ni kò dá orin ló fi dá yín lóhùn. ẹ mo mọ̀ pé orin ni ọlọ́tẹ̀ ni ẹni tí ò lè tó lé fújì kò lè tó yàrá ẹ̀. bọ̀dá yẹn ò ní wọ́n mi rí kárátà kan tí mo lè fún wọn pé superb honestly I don't hate him I love him torí music ẹ̀. Without that mi ò like ìwà kankan lára wọn láti jọ́ tí mo ti mọ̀ wọ́n kò lè bí mi ó fi ọdún dùn mí lọ ni. Alájà instead ní kẹ́ ẹ sọ tòótọ́ pé tí yóò fẹ́ ẹ wá fi kò gbọ́ ẹ fi kò sọ mí ti ara yín. Ẹ wo Aṣíwájú ẹ lọ. Aṣíwájú ẹ ṣọ́ra yín o. Alájà ẹ mú tì ẹ jẹ́ ká Alájà parí ọ̀rọ̀ ẹ mú tì. Allegedly Alájà ni máa fún ẹ̀gbọ́n mi. Ọlá stop ẹ ṣe fẹ́ gbọ́ ẹ máa gbọ́ bọ̀dá wà sí ò lè farúgbó 62 years ni mí so ọdún méje náà gbà lọ́wọ́ mi àbí mẹ́fà so wọn lè fẹ́ mi àti ẹ̀ lè jọra arúgbó Alájà irọ́ ni gbogbo ọbẹ̀ àjọ máa gbára wọn. àìmọye àwọn arúgbó tó máa wà láàfin. àní irú èmi ò tẹ arúgbó tẹ àti ẹ ọ̀dọ́ tí bọ̀dá wà sí sì léegun wọ́n ló gbogbo àfàtọ̀ wọ́n níbi tó fẹ́ tọ̀ sí wọ́n sì fẹ́ bímọ oyè so tí kò bá ń jẹ́ AI o allegedly mi ò rò pé bọ̀dá Wasiu ló ń ṣe gbogbo nǹkan tó ń ṣe yìí mo rest case mi. ẹ jẹ́ ká sọ bẹ́ẹ̀ allegedly. mo fẹ́ dá ẹni kì í ṣe àwọn náà sọ̀rọ̀ mi. Sister Maureen ṣé pé mo sọ kíní ẹ̀ tàlájà náà tún sọ mi ò rò pé òun ni àwọn kan ló ń tiẹ̀ gbọ́n yẹn. ẹ ṣọ́ra yín ẹ̀yin bíbú yìí o. Sister Maureen. ẹ ṣọ́ra yín níjà ẹ̀yin ẹ̀jẹ̀ ń sọ pé kì í ṣòun. ẹ wo Sister Maureen ẹ jẹ́ kí bàbá sọ̀rọ̀. Níbo ni Ọláwọ̀ láti jọ ìtọ́lá wá sí school? Bàbá ẹ kálẹ́ o. mo wá lánàá Sister Maureen ti close ni. láago mẹ́ta ẹ fẹ́ pa mí ni aago mẹ́ta ni mo ṣe kúrò bíi lánàá. Abdul Maureen ẹ jẹ́ kí n dá wàhálà kan lẹ̀. Abdul olóhùn tọmọ lè gbélé gbúwà náà. Ta ló sọ eléyìí? Ta ló sọ pé ta ló sọ̀rọ̀ èmi mọ̀ ṣé mẹ́dọ̀ fún Aṣíwájú ló sọ̀rọ̀. Aṣíwájú ẹjú ti dé lálẹ́ yìí o. Made of money mi ò tí sọ̀rọ̀ Made of money ló sọ̀rọ̀. Ó yẹ kẹ́ mọ̀ pé nǹkan tẹ́ bá gbọ́ lẹ́nu mi tẹ́ bá gbọ́ lẹ́nu Made of money tẹ́ gbọ́ lẹ́nu Yeti tẹ́ gbọ́ lẹ́nu Ọlá authentic ni. ẹ mọ̀ páwọn náà ń dọ́gbọ́n ṣe wọ́n ẹ mọ̀ páwọn lára wa ń bíbà ń bá wọn ọba sọ̀rọ̀ ẹ mọ̀ bẹ́ẹ̀. ẹ jẹ́ ìsọkúnní kan fún yín ẹ ní dúró wò ó tán nígbà tá a bá wa sílé yín à ń bọ̀ láàfin. Kálẹ̀ o ẹ ń bọ̀. ẹ kálẹ̀ jọ. mo dẹ̀ ń wo ẹkún tí mo rí lọ́jọ́ wa lórí bàbá Wasiu sọ. Wasiu ọ̀rọ̀ ẹ máa gbẹ̀rọ̀. ẹ wo ti tọ́ ẹ múùtù ẹ jẹ́ kí Islander sọ̀rọ̀ ẹ kálẹ̀ bàbá mi. Yeah, Sister Maureen, I think point kan lẹ sọ tí mo dẹ̀ mọ̀ pé point yẹn correct. I mean, from my own view, mistake tí wọ́n ṣe òun ni pé wọ́n fún ní that 3-day grace. Because ti ṣe mistake. 3-day grace yẹn 3-day grace tí wọ́n fún yẹn pé okay wọ́n extend the 3 days fún òun nìkan just because ó show interest lately. 3 days yẹn wọn ló ń jẹ gbà yìí gbogbo nǹkan tó wà lẹ
òun ló bí everything because adébíyìn pé wọ́n stand by daddy àwọn wọ́n ju pépà ìdánù bó ṣe sọ pé kò ṣeé ṣe yẹn ni wọ́n ti wà ní that Friday tí wọ́n bá carry on that Friday wọ́n á ti ṣe nǹkan tó fẹ́ ṣe wọ́n á ti nominate candidate wọn pé ẹni tá a fẹ́ fi ṣeré so then tí ọmọ kan kú pé kí àwọn kìnnì kan lọ sọ́dọ̀ local council wọn kan lọ sí ọ̀dọ̀ state governor kan àmọ́ so tẹ́ bá rí nínú charges tí ó press gonsin ó involve state governor pàápàá ó charge state governor mọ́nú ọ̀tà àwọn fọba jẹ so ẹ ti àwọn méje ló kà ń bẹ̀. ẹ ti mọ̀ pé kò sí connection láàrin òun àti state governor èmi mọ̀ láti lẹ̀ pé state governor. ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ pé kò sí connection gbogbo ẹ̀yà bíbù yóò lè jẹ́ dẹ́ mọ́ ọmọ wa. islander èmi ti sọ ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ ẹ má trust anybody lọ́wọ́ tẹ wà yìí politics ló play lọ́wọ́ yìí. pé ó máa lọ kóòtù àwọn èèyàn bá mi jiyàn ṣó wàá lọ báyìí àbí kò lọ. èmi mo sọ fún wọn gbà ẹ bọ àti sọ lórí platform yìí náà. àǹtí mọ̀rin ṣẹ́rí èmi mọ̀ pé Wasiu tó ń kígbe tó ń gbó lábẹ́lábẹ́ ń sìn èmi mọ̀ pé nǹkan kan ajá ńlá kan ló ń tì lẹ́yìn. ẹlẹ́ẹ̀kejì ṣẹ́rí bẹ́ẹ̀ mi ṣe rí lẹ́tà ẹ dúró brọ́dà mi ò ṣẹ́rí bí mo ṣe rí lẹ́tà yẹn ọkọ̀ kan sọ fún mi pé ó dẹ̀ pé àwọn politicians lọ́jìjọ́ ń gángọ̀ pẹ̀lú Wasiu. ṣẹ́yìn bó ṣe wà yóò mọ̀ nǹkan tó ń ṣe àwọn ìtú tó fẹ́ pa wọ́n ti plan ẹ̀ gbogbo wájọ́ ìní mú lẹ́tà ó mọ̀. Sister Morin ní bá yí fọ́ tébù made of mouth ní bá ti parọ́ kẹ́ ẹja mi o ṣé kí n ẹ lọ fọ́ wo tébù. lẹ́tà tí wọ́n ní Wasiu kọ̀kọ̀kọ̀ ẹ lọ wo lẹ́tà yẹn tó bá ní kó lọ tún lẹ́tà yẹn wò dáadáa. mo ní. ok tẹ bá wo lẹ́tà yẹn. wọn sáìn ni ẹ. ẹ dúró there is nowhere tẹ máa rí insignia gbogbo àwọn ọ̀túnba ló ní insignia kò sọ́túnba tí ò ní insignia níjẹ̀bú Òde. Insignia yẹn ló ń authenticate any communication from that person. That letter has no single insignia of Ọ̀túnba Fìdípọ̀tẹ́. ẹ lọ check ẹ dáadáa. mo ní wọn sáìn ni ẹ mi ò ní ìdá tí sáìn ẹ wọn sáìn ni. ṣẹ́ni báyìí sí àti mọ̀ ní ṣẹ́ni pé ẹni tó ń select ẹ̀ tiẹ̀. kì í ṣe ẹni tó ń select the first letter tó ń kọ́kọ́ kọ tó sẹ́ni sí Fúnṣẹ́gbúwà wọn sáìn ni ẹ. wọ́n àti ẹ̀ ń lo signature sigma la máa ń lò kò dẹ̀ sí Ọ̀túnba tí ò ní sigma. kò sí àwọn ará àwọn ọmọ Ìjẹ̀bú Òde èmi ò gbọ́ bí tí wọ́n ti jẹ́ ọmọ ọba tó tún máa joyè kan nínú tó máa joyè kan before kó tó jọba ẹni tó bá jọ ọmọ ọba wọn joyè kankan this is the first time tẹ́mi gbọ́. àní wọ́n ti da aláìní rú wọ́n ti da àtọ̀rú. bàbá àwọn Ìjẹ̀bú náà wọ́n Ìjẹ̀bú náà ẹnu pa ẹjọ́ gbogbo ẹ̀ máa sọ. tíṣì gidi bá fi ṣe rí ẹ̀tẹ́